A kú dédé àsìkò yìí, a kú kó lè dá Ọlọ́run ọba àánú kò ní gbàgbé wa nínú ìṣe rere rẹ̀. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá ń dunni bẹ́ẹ̀ ní pọ̀ lọ́rọ̀ ẹni? Bí náà ò bá sì tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn o. Lórí bí àlàáfíà yóò ṣe jọba ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn olórí tí wọ́n ń sá kíjokíjo rẹ̀ kiri, èyí tó fà á láti ṣe àfikún àti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń tẹnu mọ́ wípé dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà kó lè mú yẹ̀sì dáadáa síwájú sí o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá kojú sẹ́nìkan ẹ̀yìn ló ń kan sẹ́lòmíì, pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ti àwọn gómìnà tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń gbà á lérò tí wọ́n sì ń tẹnumọ́sẹ́ wípé ohun tó bá gbà ni wọn yóò fún o. Ọlọ́pàá ìpínlẹ̀ ó gbọ́dọ̀ di ohun tí wọ́n bá dá sílẹ̀ láwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè ṣe ìrànwọ́ o fún àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Ṣùgbọ́n lójú ìwòye ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà, IG Káyọ̀dé Ẹgbẹ́tókun, òun sọ di mímọ̀ lánàá òde tí ṣe ọjọ́ ajé Monday wípé orílẹ̀-èdè Nàìjíríà àìtí ìtó ẹni tó lè dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àti wípé àìtí ní àwọn èròjà tá a lè fi rú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ lágbára ní orílẹ̀-èdè yìí. Ẹgbẹ́tókun tó sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ló yẹ ká kọ́kọ́ mú síwájú kó tó di wípé a dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Ó ní lákọ̀ọ́kọ́ wò bí wọ́n bá ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún, ó ló dá wọn lójú wípé àwọn gómìnà gbogbo ní ìpínlẹ̀ wọn yóò ṣe àṣìlò agbára lórí àwọn ọlọ́pàá ọ̀hún nípa lílò wọn láti lò ó fún àwọn ẹgbẹ́ alátakò àbí àwọn tí wọ́n jẹ́ eléyìí tí wọ́n fi ọwọ́ agbára jùlọ. Ẹgbẹ́tókun tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹlẹ́ẹ̀kejì kí ni ìdánilójú wípé àwọn ọlọ́pàá ọ̀hún wọn yóò ró wọn lágbára dáadáa láti lè kojú ìṣòro ètò ààbò. Ó ní ẹlẹ́kẹta ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ owó, ó ní ká mú ti ìjọba àpapọ̀ fún àkíyèsí. Ó ní ṣe ìdánilójú láti máa fún àwọn ọlọ́pàá ọ̀hún lówó oṣooṣù èyí tí ó lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ dáadáa bí iṣẹ́ ṣé wọn yóò ṣe é. Ọ̀pọ̀lọ́ nǹkan ni Ẹgbẹ́tókun sọ ò lélẹ́yìí tó fi fagilé wípé lápá ọ̀dọ̀ tòun òun ò fọwọ́ sí nínú ọlọ́pàá ìpínlẹ̀ lọ́wọ́ báyìí torí orílẹ̀-èdè Nàìjíríà a ṣì wà lọ́mọwọ́ ni o, àìtí ìtúgbàgbàsùn lọ́yẹ̀ o. Ṣùgbọ́n nínú àwọn tí wọ́n fọwọ́ sí dídásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún láti rí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio. Bákan náà lára àwọn tó tún wà ń bẹ̀ náà òun náà láti rí sẹ́nẹ́tọ̀ Ibrahim Gaidama eléyìí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n wà ní alákòóso fún ìgbé ayé ìrọ̀rùn àti àmójútó iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà láti rí ìránṣẹ́ Ọlọ́run eyín Archbishop John Kadina àti rí ọba Ilé-Ifẹ̀ náà ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì lára àwọn èèyàn ọ̀hún tí wọ́n wà níbi ètò eléyìí tí ààrẹ gbé kalẹ̀ fún ojú ìwòye lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yẹn. Ìtura ti bẹ̀rẹ̀ sí ní dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọ̀wọ́n gógó. Wọ́n ní ìrọ̀rùn ìmàlókàn
tó ń ti ọ̀pọ̀ yanturu àjẹyó àjẹṣẹ́kù oúnjẹ. Ní báyìí iye tí wọ́n ta àpò ìrẹsì kan inú ló ti gbẹnu kúrò ní náírà padà wá sí bíi 40 náírà ó lé díẹ̀ báyìí, yàtọ̀ sí 90 náírà èyí tí wọ́n tà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde, wọ́n ní láàrin ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn báyìí níye tí wọ́n ta ìrẹsì ní àdínkù ti bá iye rẹ̀ tó sì ti wálẹ̀ dáadáa báyìí, èyí tí ò nira púpọ̀ mọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rà. Pàápàá jù wọ́n ní owó ìrẹsì ọ̀hún èyí tó wálẹ̀ jọjọ láwọn apá ibi ìloro ẹnu ibodè àti ẹnu ìloro orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tó sì jẹ́ wípé ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé lọ́wọ́ báyìí èyí tí wọ́n ta ìrẹsì láwọn ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ó dín díẹ̀ ní 50 náírà bíi 49,000 náírà èyí ni wọ́n ta àpò ìrẹsì kan, yàtọ̀ sí 90,000 náírà èyí tí wọ́n tà láàrin ibi oṣù kìíní oṣù kejì ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde, wọ́n ní àwọn ènìyàn tó ń gbé ní agbègbè Ìmẹ̀kọ, Ìdí-ìrókò, Ọjà Ọ̀dàn, wọ́n ní bí 51 náírà èyí ni wọ́n ta ìrẹsì àpò kan níbẹ̀ lọ́wọ́ báyìí. Bákan náà wọ́n ní àwọn ènìyàn eléyìí táwọn náà ń gbé ní agbègbè Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn náà èyí tó súnmọ́ ìloro ibodè orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní iye tí wọ́n ta ìrẹsì náà ó dín díẹ̀ ní 50 náírà ní látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ti ṣe padà tó ti mú yẹ̀sì lọ́wọ́ báyìí. Látàrí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé nílùú Abẹ́òkúta lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí òun ló ti mẹ́ẹ̀mí ọ̀kan lọ nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde. Ọjọ́ Sunday lọ́ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Alọ́gìò ní Ọbátòkò, ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti ní àwọn ọmọ ẹgbẹ́ ẹyẹ àti ayé kọlura mọ́ lọ́jọ́ Sunday tí wọ́n sì ṣekú pa ọ̀kan lára wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Àṣìṣì Ọláìtàn. Òun ni wọ́n ní wọ́n yìnbọn fún tí wọ́n sì fi òkú rẹ̀ sílẹ̀ sí títì, èyí tó mú kí ìbẹ̀rù bojo kó dé bá àwọn ènìyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní sàásálà fún ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ìbọn tó ń ró kólákólá ń toní pàpà kẹ̀wùkẹ̀wù ní àdúgbò ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ẹnu alukoro wọn SP Ọmọlọ́lá Òdútọ́lá òun náà fìdí ìṣẹ̀lẹ̀ ń múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday. Bákan náà lọ́jọ́ Sunday yìí bákan náà ní ìṣẹ̀lẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn kan náà tún wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Ibodè Olúdè ní ìpínlẹ̀ Ògùn tí ṣe ìlú Abẹ́òkúta, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìbọn léra wọn káàkiri ní agbègbè náà. Ṣùgbọ́n báyìí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, Abíọ́dún Alámùtù, òun náà ti wá fi ọ̀rọ̀ ìkìlẹ̀ léde láti sọ fún wọn wípé àwọn ò ní lajúlẹ̀ kí jàǹdùkú kò wọ́ ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá sége tó sì jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn yóò fìyà jẹ oníṣùgbọ́n àyè ṣì wà láti tún ọmọlúwàbí wọn ṣe nípa kíkúrò nínú ẹgbẹ́ òkùnkùn ọ̀hún kí wọ́n sì jọ̀wọ́ gúnlẹ̀ àti gbogbo ohun ìjà wọn fún iléeṣẹ́ ọlọ́pàá kí àlàáfíà lè jọba lọ́dọ̀ tiwọn náà, gẹ́gẹ́ bí àwòkọ́ṣe èyí CP Alámùtù níkànwò èyí tí wọ́n ṣe ní ìlú Ṣàgámù, níbi tí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ti jọ̀wọ́ gúnlẹ̀ wípé àwọn òṣègbè búburú mọ́ ohun ìjà wọn tí wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Lákòótán nínú ọ̀rọ̀ CP Alámùtù ó ní bí wọ́n bá tètè gbérú ìgbésẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá yóò dáríjì wọ́n, ṣùgbọ́n bí ọlọ́pàá bá lè mú wọn lẹ́nu ìwà búburú wọn yìí wọn yóò jẹ̀yà wọn lájẹyó ni. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ pàìtàn kan eléyìí tó ṣe yùnkẹ́yùnkẹ́ onípàtì kúùkù pẹ̀lú arábìnrin kan tí ṣe ní ọdún 25 nínú ilé ìjọsìn rẹ̀
èyí tó wà nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn. pásítọ̀ ọ̀hún tó jẹ́ olùdásílẹ̀ ìjọ kan èyí tí wọ́n pè ní God Foundation Spiritual Church of Christ ibùdó àṣeyọrí ti ìjọ Kérúbù àti Séráfù èyí tó wà ní àdúgbò kan tí wọ́n pè ní Òṣèyẹmí nílùú Eléwéràn nílùú Abẹ́òkúta. ilé ìjọsìn ọ̀hún tó ló wà ní Òṣèyẹmí Eléwéràn nílùú Abẹ́òkúta èyí tí orúkọ pásítọ̀ náà ń jẹ́ pásítọ̀ Monday Ògúnyọmí. wọ́n ní Monday Ògúnyọmí òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ̀ látàrí pé ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin kan èyí tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti bá wọn fi àdúrà jagun fún àlákàlà èyí tí ọmọdé náà tó ń lá o èyí tí ìyá ọmọ náà sì ní àwọn rí pásítọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. èèyàn Monday Ògúnyọmí láláìmọ̀ wípé inú rẹ̀ gan ni èṣù bèrèké ló ń gbé o. ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ lọ́jọ́rú Wednesday tó kọjá ní nǹkan bíi aago 12 òru ó kọjá ìṣẹ́jú 10 lọ ní pásítọ̀ ọ̀hún bọ́ra sí ìhòòhò pẹ̀lú ọmọdébìnrin náà láti bá ja ìjàkadì ẹ̀mí òkùnkùn èyí tó ń dà á láàmú ti fi làlákàlà èyí tí wọ́n ní ó kì ọmọdébìnrin ọ̀hún mọ́lẹ̀ tó sì ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ nínú ilé ìjọsìn. ìyá ọmọdébìnrin ọ̀hún èyí tó fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn létí ṣe lálàyé wípé síwájú ìṣẹ̀lẹ̀ yìí ni pásítọ̀ Monday Ògúnyọmí ti kọ́kọ́ bu owó kan fún òun tí wọ́n fi ra èròjà tí wọ́n fi gbójú ìjà kọ èṣù èyí tó owó náà ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà 100 náírà tí òun sì ti fún ní ẹgbẹ̀rún lọ́nà 50 náírà ti ṣe 50,000 tí owó àwọn kún ẹgbẹ̀rún lọ́nà 30 náírà 30,000 láti san fún un. ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n ní ọmọdébìnrin náà èyí tí ọjọ́ rẹ̀ wà ní ọmọ ọdún 25 ní pásítọ̀ ọ̀hún ń lókè mọ́lẹ̀ tó ní àjọṣepọ̀ ní tìpátìkúùkù pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n lọ́wọ́ báyìí pásítọ̀ náà ó ti wà ní àkàkà àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìwà ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún èyí tó wù. lákòótán nínú ìròyìn wa fún tòní, Idris Ọlárewájú Ògúndẹ̀yẹ èyí tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ìmàn ló ti bẹ̀rẹ̀ sí níbẹ̀ tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti ṣíjú àánú wò ó nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní Ajégúnlẹ̀ Àpápá ní ìpínlẹ̀ Èkó. ó ní ìwọ̀nba oṣù èyí tó kù kí òun fi ṣe ẹ̀wọ̀n yìí olóhùn bẹ ìjọba láti ṣíjú àánú wò òun o kóun fi san owó ìtanràn eléyìí tí ó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 200 náírà 200,000 naira kí wọ́n lè sílẹ̀ kó máa lọ ní ayọ̀ àti àlàáfíà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látẹnu agbẹjọ́rò rẹ̀ eléyìí tó gbé ọ̀rọ̀ ọ̀hún léde o sọ di mímọ̀ wípé eyín ọ̀gbẹ́ni Bímbọ́ Kúsànú sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo ni oníbàárà òun jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn. oníkẹ́ẹ̀sì máa wò ó síwájú kí wọ́n tó ṣe ìdájọ́ rẹ̀. gẹ́rẹ́ tí wọ́n ti pe Bobrisky òun náà ló ti yọjú sí wọn. ó ní bákan náà gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn ó ní Bobrisky ti ṣe oníbàárà òun kò bá ilé ẹjọ́ ṣe àríyànjiyàn kankan. gbogbo ẹ̀ pátá ló sọ wípé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. ó ní nípa ìdí èyí bí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀ mọ́ o. ó ní òun rọ ilé ẹjọ́ o láti ṣíjú àánú wo Bobrisky tí ṣe oníbàárà òun gbogbo ẹ̀wọ̀n oṣù yòókù kí wọ́n fi san owó ìtanràn léléyìí tí wọ́n yóò sì ṣí Bobrisky sílẹ̀ kó máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday títójúmọ́ látẹ́tùmọ̀ aláǹfààní sọ́kùnrin míì. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.